èèyàn mi náà ni wọ́n wá ti àtijọ́ wọ̀ bó tẹ bá bò tẹ ìbẹ̀rẹ̀ mi mọ́ àmọ́ inú mi dùn pé àti ìrà lè ní bàbá mi mo kì í sàn sálàáfíà ni sà. Táyé lolú bàbá mi. èjìrè ara àsokùn bàbá o. ẹdójọ bí ọmọ agbẹ́rí rétérété bàbá o. ọ̀kan bá bí èjì lọ́wọ́ létí ní. bàbá o. ọ̀bẹ gìtì bẹ́kẹ́sẹ́ ọ̀bẹ sílé alákìsà ó sọ wọ́n do nígbà sọ. ẹ ṣé bàbá mi. ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣé bàbá mi. bàbá ṣe bí ìbejì ni pẹpẹ sí kìmí yẹn lágbára. mo bí ìbejì o. àdúgbò lọ́wọ́ mo bí ìbejì. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri lágbàláyé wọ́n ní ètò gbọ́dọ̀ kàn yín náà kí wọ́n fẹ́ ká wá sọ́dọ̀ yín inú mi dọ̀dọ̀ pé a ti wà pẹ̀lú yín bá ẹ bá mi gbogbo àgbọ̀n lágbàláyé káàkiri ẹ bá mi kí wọn. mo kí gbogbo èèyàn lágbàláyé o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ torí kìí ṣe Nàìjíríà nìkan ni wọ́n ti wò wá kìí ṣe Áfíríkà nìkan wọ́n ti wò wá wọ́n á wò wá dé Europe dé gbogbo ẹ̀ mo kí gbogbo yín o ẹ ṣé ẹ kú àdúró ti wà ẹ ṣé ẹ kú àdúró ti wà ìgbà tẹ́yìn wà la ṣe ń bẹ àwọn kankan wà tó jẹ́ pé téèyàn bá ń provide ẹ̀ tó dẹ̀ lè dájẹ́ so àwọn tí wọ́n bá ń bá ẹ jẹ́ wà dúpẹ́ lọ́wọ́ wọn whatever however bó ti wù ká ní ọpọlọ tó bó ti lè wù ká ní owó tó láti produce tá bá produce lónìí tẹ́ ẹ̀ bá wa rà automatically owó téèyàn náà máa tán ni ṣùgbọ́n nígbà tá bá produce tá bá ná 1 naira sí tó jẹ́ pé àrírí 1 naira náà lórí ẹ̀ tó ti di 2 naira àti tó ṣe oní 2 naira míì kò tó ní wá lára so gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa jákèjádé orílẹ̀ àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run Lédùmarè kò ní dójú tì yín ojú ò ní tì yín o ẹ máa bẹ ọ̀bẹ ní bẹ́sù gbogbo gbàkúgbà táwa bá ti ń bẹ ẹ̀yin náà máa bẹ ni pẹ̀lú ògo Ọlọ́run à ní fojú sunkún ẹnì kọ̀ọ̀kan yín wá o ẹ̀yin èèyàn wa tó wà ní diaspora gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ yín káwọn èèyàn kì í ṣe pé àwọn èèyàn ń kówó fún mi láti diaspora ṣùgbọ́n mo ní àǹfààní sí àti mọ àwọn èèyàn 2 mẹ́ta tó jẹ́ pé wọ́n wà ní payroll àwọn èèyàn tó wà ní diaspora tó jẹ́ wípé àtijẹ àti mu àwọn náà ń fi ránṣẹ́ so bírú wọn bá sọ̀rọ̀ ní diaspora èèyàn á kan sára ṣùgbọ́n ọwọ́ àwa tá a bá mọ̀ táwọn tó wọ́n ń ṣe ńlá máa kan sára tó fi dá kó jẹ́ pé èèyàn kan nídìí àwọn tí wọ́n súré tako yàn lórí tẹlifíṣàn nìyẹn èèyàn lè ṣe fún mi kó ṣe fún ọ kó ṣe fún àwọn tẹ ẹjọ wáyé ṣùgbọ́n kẹyọ ẹnìkan wà tí ò tí ì dá ṣe fún so òun ò lè mọ nǹkan kan ń pa ẹ̀ ó ń láti fi ilẹ̀ fáwọn tá a mọ̀ ká sọ ń pa ẹ̀ kì í ṣe pé kó máa kọ̀ndẹ́mù ẹ̀ nítorí kò tí ì ṣe fún òun Ọlọ́run gan ò ṣe tán tó bá wu Ọlọ́run ó lè sọ èèyàn 5 10 di gọ́fúnà lẹ́ẹ̀kan náà mọ̀lẹ́bí 10 ṣùgbọ́n Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀ ságbára Ọlọ́run ò ká ni tọ́lọ́run bá wá ṣe tán a ṣe expect pa wa èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara máa ṣe tán so adúpẹ́ lọ́wọ́ yín o ojú òní tì yín o mo dúpẹ́ lọ́wọ́ Èkó arómisẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìtàn wọn ò lè kúrò nínú ìgbésí ayé mi tán bá ti yọ kúrò kò sí nǹkan kan mọ́ because ibẹ̀ ni mo ti lórúkọ ibẹ̀ láyé ti mọ̀ mí. àmọ́ ẹ mú Sokoti wá sèkó ni o. mo ti ń jẹ́ orúkọ yẹn tẹ́lẹ̀. ta ló fún yín yẹn. sórí bàbá mi kó tó di pé bàbá mi padà wẹ̀ sí mùsùlùmí wọn eléégún ni wọn orúkọ eégún wọn ni so eégún yẹn dẹ̀ jẹ́ eégún tí gbé. ẹ náà gbé eégún dáadáa. màmí wa bàbá mi wọ́n ti wẹ̀ sí mùsùlùmí kí ló wá tiẹ̀ tó dàgbà so ti yẹ mùsùlùmí ni wọ́n bí wọn ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn kọ̀ọ̀kan máa ń so now bí ọ̀rọ̀ ìyẹn ṣe jẹ́ nìyẹn èwo là ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. ní tí Èkó ẹ wá ń sọ bẹ́ẹ̀ sọ pé ṣe bẹ̀rẹ̀ ní níbẹ̀ lórúkọ ti yọ. Èkó yẹn ni orúkọ ti yọ sórí kí n tó kúrò ní Kaduna Ọlọ́run dáríjì mi o mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí mo ti máa ń sọ tipẹ́ náà àwọn orúkọ kan wà tó ń dẹ́rù bà mí gan tó jẹ́ pé wọ́n máa ń believe pé ìjọ kan náà ni màá dé jókòó tá a máa jọ lè sọ̀rọ̀ sórí àwọn nǹkan kan wà tí àwọn ẹnìkan wà ńgbà yẹn tó jẹ́ pé èmi náà máa ń rí wọn bí Ọlọ́run ni bí igbákejì Ọlọ́run ni mo ṣe máa ń rí wọn ní industry àwọn olórúkọ pọ̀ ńgbà yẹn náà o kì í ṣe pé kò sí olórúkọ o ṣùgbọ́n àwọn kan wà tí mo yàn láàyò bóyá nítorí line tí mo choose ló jẹ́ kí n yàn wọ́n láàyò gan mo máa ń rí wọn bíi pé ọjọ́ kan lèmi náà great bí lágbájá àwọn 3 ni. bàbá mi dárúkọ wọn sọ. Fádèyí Olóró. Fádèyí Olóró ti kíní àbí. Fádèyí Olóró tó wà láyé sínsìn. tó Òjó Arósàfẹ́
orúkọ yẹn kọjá bẹ́ẹ̀ ńgbà yẹn Abija Tajudeen orúkọ yẹn kọjá rẹ̀ bẹ́ẹ̀ ńgbà yẹn ẹnìkẹta wọn ti kú kí lorúkọ ẹ̀ Asubiaro àwọn mẹ́ta yẹn ọjẹ́ bí ẹni tí ó pé máa ń wò wọ́n gidigidi ń gbà yẹn pé tí mo tẹ̀ bàtì gbogbo yòókù náà ni mo máa ń wò but àwọn tí mo tẹ̀ bàtì jù pé Ọlọ́run àwọn ilé pé èmi náà ló lè máa dà báyìí and láì wọn ni mo tó so pé èmi náà ìjọ kan lèmi náà máa dà báyìí because àwọn tó ń wò wá ọdọ owó náà máa ń fi wò wá ní ilé Haúsá a máa ń gba token lẹ́nu so tábà wá ń kọ opening single wa ọ̀pọ̀lọpọ̀ máa ń náwó fún wa náà tán jẹ́ Yorùbá pé àwọn ọmọ wa láti lẹ́gẹ̀ẹ́ àwọn tán jẹ́ inú wa ó dùn àwọn tán jẹ́ ká rí bí ẹni pa sí wà nílé tí wọ́n máa náwó fún wa. Bàbá ẹ pọ̀fọ̀ fún wọn. Wọ́n fọ̀ bó? Ẹ pọ̀. Mi ì pọ̀fọ̀ mọ́. Ẹ ṣe ẹgbẹ́ ẹjẹ́ agbé ń padà sẹ́yìn. Ṣé ti gbàgbé ni? Mi ì gbàgbé. Ẹ ti lọ Amẹ́ríkà ẹ ti gbàgbé. Mi ò ẹ sì kankan fún àwọn olólùfẹ́ yìí. Àkọ́kọ́ náà mi ò tiẹ̀ ṣe mi ò sábà iṣẹ́ tó ń pè mí sí kò sábà jẹ́ tọlọ́fọ̀ bá bá pè mí sí náà máa ṣe o. Tẹ̀wọ̀n ká gbọ́dọ̀ satisfy àwọn tó jọ wọn legend àwọn bàbá yẹn. Ṣùgbọ́n tí wọ́n bá pè mí sí náà sí Ọ̀hápọ̀fọ̀dé onírú àwọn tí mo lè ṣe lórí Àpọ̀fọ̀ so mọ̀ pé ìgbà kan wà gbogbo tẹ̀mí gbogbo ara la fi máa ń ṣe tí wọ́n jẹ́ pé tí wọ́n bá gbá wa ní nǹkan báyìí á ṣubúlú gbogbo ẹ̀ téèyàn tíruwa bá dánrú ẹ̀ wò ń sìn tí BP bá high téèyàn bá fìdí jálẹ̀ kan tó gbéyàn dọ́sípítù wọn á ní ó ti lọ so a lè ṣe yẹn mọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé ká Àpọ̀fọ̀ náà á pa ẹ pè nǹkan kan fún mi fọ́ọ̀rọ̀ olólùfẹ́ yìí tó jọ̀wọ́ àgbà tó ń gbádùn ètò yìí. á pa náà torí ọ̀ràn kú ọ̀ràn san ọ̀ràn sí rẹ̀ wọlé níjọ́ tán lórógbó dára láàfin ó lóòótọ́ lòun dára láàfin wọ́n ní kí lè tán ó lòun ò fi nǹkan kan tán ìní fi dúkìá mi tán ràn wọ́n lọ́ràn kú ọ̀ràn san rẹ̀ wọlé àparò yẹ kí wọ́n lọ dára láàfin ó lòun dára láàfin wọ́n ní kí lè tán ó lòun ò fi nǹkan kan tán mi ní fọmọ mi tán ràn wọ́n lọ́dọ̀ràn kú ọ̀ràn san rẹ̀ wọlé orúgbó wọn lọ dára láàfin ó lòun dára láàfin wọ́n ní kí lè tán ó lòun ò fi nǹkan tán ó dọ̀ràn kú ọ̀ràn san rẹ̀ wọlé ó bí bàtà wọn ló dáhùn láàfin ó lóun dáhùn láàfin wọn ní kí lè tán ó lóun nǹkan tán wọn ní mo yanu kó tó orin àwọn bọ́ sí lẹ́nu mo mú ra mo mú jẹ làparò òkè wọn ní wọn fún mi ń pọ̀pá mẹ́ta wọn ní mọ́ kan fàgbé agbé mo tiẹ̀ mo gbé gbogbo ohun tí n bá ti mú Ọlọ́run àmọ́gbé ni ó jẹ́ kó jẹ́ wọn ní kí n mú kan fún ìrá mo tiẹ̀ mo ra gbogbo ohun tí n bá ti mú ó ti dàmúra wọ́n lẹ́kẹ̀ẹ́ta kí n máa fi ṣe àṣegbé torí olúṣogbé sọ̀ràn gbé lọ́kẹ́rù tó rèdí ìgbà ní dídá lòun dá òun kì í san ó ní tóun abá máa san kí wọ́n bá parọ̀ yẹ̀ léèrè apárọ̀ yẹ̀ oníṣòwò àgbàdo lòun jẹ́ òun kì í sanwó ó nítorí pé kíni ànípo lórí ọdẹjọ́ ànípa lákàrà ọdọ̀ràn gbéjà bá ka ẹnu ìjà ní kásí bí sọ bá balẹ̀ yìí pòórá ni bí tọ́ bá balẹ̀ yìí pòórá ni bá kéǹgbé bá bomi lódò ìdókùdò ní dó ìfọ̀kùfọ̀ ní fọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ wa kì í ṣe olólùfẹ́ tèmi nìkan olólùfẹ́ àwa òṣèré pẹ̀lú ògo Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí yín gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní diaspora tẹ́ ń ṣe àwọn oore kọ̀ọ̀kan sáàrin wa tẹ́ ń ṣe àwọn oore kọ̀ọ̀kan táàrin wa yìí tẹ́ wà diaspora yẹn tí ẹ kì í dẹ̀ ń sí rẹ̀ ẹ̀yin tẹ́ ti ẹ̀ ń sórí ọ̀hún gangan kì í gbóhùn yín náà àwọn ọmọ fẹ́ bíldì kíní mi àwọn là máa ń gbóhùn ẹ̀yin tó ń ṣoore ní diaspora.